أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما كثيرا آمين. Mo kí gbogbo títí ń gbọ́ mi ní dédé àkókò yìí àti tí ó tuntun máa gbọ́ mi. Bákan náà mo kí gbogbo ojú tí ń wò mí ní dédé àkókò yìí àtojú tí ó tún máa wò mí. Ẹ rí i pé prógámù dédé àkókò yóò sọ mọ́ mi lára àfi tá a bá wà lókè sàn. Ẹ jẹ́ bá mi sí prógámù torí tọ́lá ìtànẹ́bà Muhammad. Ẹ bá mi sí rẹ̀ Lawali Adesina àbúrò ní sẹ́yìn wà lẹ́kùn sáré jọ. Mo fi ọba adẹ́dà ṣẹ̀dá bẹ́ẹ̀ nìkan kẹ́ bá mi sí prógámù yìí. Ẹ bá mi sí rẹ̀ kọ́ kọjá lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ kí láìfì ó kó go viral. Ẹ jẹ́ kó go viral. Sàkátà pàrà báyìí láàsìn tán bí tọ́ bá jọ bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ̀sán bẹ́bẹ̀ ni. Ẹ jẹ́ kó go viral. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Alhaji Tọ́líà bàbá wa àṣẹ́gà Alhaji Mujidini Àjàní Bello Sultanu Liwaisi oníwàásí àgbáyé. Ẹ jẹ́ bá mi sí prógámù torí tọ́lọ́run. Gbogbo yín pátá pẹ̀lú ògọ́lọ́ àti bọ̀tẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà dáa. Gbogbo tá a fi láyé wa àní fìráre lò ọ̀pọ̀lọ tí ò ní túmọ̀ sí ní sẹ́kìrì sí wa lára. Sọpá àti rí inú sí láìpẹ́ lọ́wọ́. Ẹ jẹ́ bá mi sí prógámù yìí. Ó dùn mí wípé mo ti ní gbogbo ọ̀rọ̀ tí ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá ti ń sọ mí ní fèsì lé lórí mọ́. Àmì eléyìí máa sọ ọ̀rọ̀ bàbá wa ni. Ọ̀rọ̀ ní wíwọ̀n ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù Tọ́líà sọ ẹ gbọ́. Ẹ̀rí bàbá rẹ̀ bí ó kọ bàbá yìí tó mú lọ ibì kan pé bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ẹ jẹ́ máa bá mi sí prógámù yìí. Bàbá mi ò dín ìbínú ló sì gbàgbà bẹ́ẹ̀ ni gbogbo kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná. Bàbá yìí ṣe dáadáa. Sọ́mọ rí lẹ̀. Ṣé irúṣẹ́ bàbá yín lẹ gbé dání? Ìgbàlódé tí bàbá bí ṣé irúṣẹ́ wọn lẹ gbé dání? Nígbà ọmọ bàbá náà, bàbá kọ́ mọ́ ń tó ẹ̀yin náà ẹgbẹ́ tó kú kọ́ ọmọ dání. Bàbá ń ṣe wáàsí, ẹgbẹ́ wáàsí dání. Bàbá níbẹ̀rù Ọlọ́run, ẹ̀bùrọ̀ ọ̀rọ̀ ti kú kúkú bẹ́ẹ̀ bá ń ṣe. Akọ́mọlẹ́ ọ̀rẹ́ bàbá ṣiṣẹ́ tíṣà. Bàbá ṣe mísọ́nà Ansarudeen láìmọye ọdún, wọn à sì tí ì kú ọ̀bẹ kan jáde láyé. Gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀, ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin ní ìṣọmọ wọn. Ó yẹ àwọn akọrin. Ẹ forí ilẹ̀ báwọn akọrin, àwọn ìdílé tí wọ́n ń kọrin mọ́ra wọn. Ìdílé bàbá Muyideen Bello kì í ṣe ìdílé akọrin, ìdílé oníwàásí ni, ìdílé onímọ̀ ni, ìdílé àfáà ni. Ọmọ rẹ̀ gbọ́dọ̀ kú òdójú ọ̀nà tó wà. Bí wọ́n bá kú òǹbẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì, wọ́n lè ṣe lọ́ọ̀, wọ́n lè ṣe mẹ́sìn. Torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ nílẹ̀, wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn, àwọn indigent students. Àwọn students wọn ò ní rí owó fún. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ gbogbo ẹ̀yin ẹ má bá mi sí prógámù torí tọ́lọ́ ìtànẹ́bà Muhammad. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́ láìpù yìí kí n tó sọ̀rọ̀ lé lórí. Man kasura kàlámù kálá àkìlù. Gbogbo ẹni tó bá ti ròyìn pé gbogbo ọ̀rọ̀ lòún lè sọ, wọ́n nírú wọn ọlọ́pọlọ dúdú ni wọ́n, ọpọlọ wọn kéré. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. Irú bàbá wa ṣé Muyideen Àjàní Bello Sultanu Liwaisi káwá pẹ̀lú wọn kú láyé. Sédè tí ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ń pè sínú fámìlì yẹn sófìtì bàbá wa Muyideen Àjàní Bello. Àwa ìgẹ́gẹ́ tá a jẹ́ ọmọ wọn yìí bórí èèyàn bá burú kápẹ́rù mi jẹ́ kú láyé kẹ́nìkan máa pẹ̀lú èdè yẹn sínú ilé mi. Ẹ gbọ́ o kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi o. Bẹ́ẹ̀ni náà bá rí lóra mi yẹn dà. Gbogbo tẹ́ ẹ bá ń ṣe ní ọmọ wọn. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ yín kúrò nínú ọmọ Alhaji Muyideen Bello, ẹ ṣiṣẹ́ tó dáa. Ẹgbẹ́ kí àyà ìkẹ́ ẹ̀ lọ pé. Ẹ máa gbọ́ o, ó ní tí wọn bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ wọn kúrò nínú ọmọ Alhaji Muyideen Bello,
ṣé wàá sọ ọmọ bàbá wa Àjàní ni sọ fẹ́ sọ̀rọ̀ àrẹ dọ́mọ wọn ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ likulli makani makọ́ọ̀lù wọ́n likulli makọ́ọ̀lù makani táwọn kan bá tiẹ̀ bóde tí wọ́n ń wí ìdọ̀tí pẹ̀lú bàbá wa yìí tí a bá lómi ní ọ̀sẹ̀ jáde ní àjìyàn at least bàbá wa Sultan Al-Waisi bàbá yìí kú ò láyé inú mi dùn kí mo rí live owó tí a fọ àwa ajibasi ti àpẹẹlẹ ànẹ́bì tí wọ́n pa ọ wà níjọ́ àsìkú èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ I no see you àtúnṣe àdúrà sàrà àjọ kẹta ó sì ń bẹ̀ kí ló ní tó wá torí bàbá ìgúnmúbà yìí ṣé o túbà tó fẹ́ kà ti tán ni ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ o láti wá pé bẹ́ẹ̀ nìkan bá ń ṣiṣẹ́ kan ìwọ tó mọ̀ yẹn wáyé kí ló tó pé bàbá jókòó lójú ayé wọn kí ló tó pọ̀ sí múbà yìí kó o sọ pé ọ̀rọ̀ ọmọ wọn kan tí ń ṣiṣẹ́ kan tó tako iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ máa gbọ́. Ànábì wa Nuh alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run tó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀ ẹwọ́ ní ọkọ̀ ẹwọ́ ní ọkọ̀ àwọn èèyàn wọ ní ọkọ̀ ọmọ rẹ̀ wá wọ̀ máa bọ́ ọmọ àdálò ọmọ náà wọ́n gun orí òkè òkè bó omi eléyìí tó ń wò yóò bo òkè mọ́lẹ̀ ọmọ àdálò gẹ́gẹ́ bí bàbá sọ́mọ àánú wá ṣe ẹni tó wà náà dànù hó rọ̀pọ̀rù. Ànábì ní ìwà pè Ọlọ́run pé ìwọ Ọlọ́run o faqala rabbi innabni min ahli ọmọ mi ní Ọlọ́run mi ní ìṣàánú mi mọ́jọ mi ń pè lọ ṣàánú mi Ọlọ́run àwọn ọmọ ọlọ́mọ wọn bẹ ní ọkọ̀ yìí. mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tọ́líà dáadáa ni o mo fẹ́ kẹ́ gbọ́ ni o torí tẹ́lómi bá rí láìfì yìí ẹlòmí ọ̀fẹ́ máa padà bẹ̀rẹ̀ pé kí ni tọ́ ìmáàmù tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kọ́ máa dùjọ papọ̀ bẹ́ẹ̀ àdẹ́pà kankan pọ̀ èmi ọ̀láìkì kẹrẹ̀yìn ẹ̀rọ̀pọ̀ ń tóbi òun lè máa fi títóbi ń tẹ nìkan mọ́lẹ̀ tọ́kílẹ̀sì pé bó ti wá wòrò pé ó tóbi sí bàbá wa Sultan Al-Waisi ẹgbẹ́ ajá jò lájá ń yọ̀rù èwo ló nínú ọmọ wọn ọ èwo lọ gbọ́nú ọmọ wọn tí ń ṣe ń tọ́ takùtọ̀ náà èwo ló mọ̀ nínú ọmọ wọn tí ń rin ọ̀nà tí ọ̀tọ̀ tí irú tọ́lẹ̀ ìfún wa láyà láti wá pọ̀ fẹ́ sọ̀rọ̀ bàbá wa Sheikh Muyideen Ajani Bello Sultan Al-Waisi ọwọ́ lọ mú àpẹẹrẹ Noah àti Kanianu wa ọwọ́ ń fi ọmọ bàbá wo ní wáàsí àgbáyé wé Kanianu ìwọ tó yẹ kí wọ́n fi ọ wé Fáráò ìwọ tó yẹ kí wọ́n fi ìgbésí ayé rẹ wé ìyàwó àti ọmọ Lúùtù àdébùwà Lúùtù alayhi salatu wassalam. Ìwọ tó jẹ́ pé gbogbo tí jẹ́ ìran àwọn ànábì Ọlọ́run tí wọ́n padà rójú ṣe tí wọ́n láṣeyọrí láyé kí wọ́n fi ọwé kíyèdè ní God láti bọ́ múbàrí kó wá máa fi inú ilé bàbá wa Àjàní Sheikh Muyideen Bello oníwàásí àgbálẹ̀ Sultan Al-Waisi láti máa fi inú ilé wọn wé ànábì Nuhu àti Kanianu ọmọ rẹ̀ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé bàbá Muyideen gbogbo lè tó gbogbo ẹwà nìjọ́ náà bẹ́ẹ̀ yẹn ọmọ rẹ̀ ọba ṣọ́ra ẹ̀ ní tẹ̀lé. Ẹ wá wò ìmọ̀ wí bẹ́ẹ̀ wọ́n ní wa inna wa'daka haqq wa inna wa'daka al-haqq wa anta ahkamul hakimin. Ẹ wò sí tọ́lọ̀ fún. Ọlọ́run ní yá nù lóbìnrin ọdún à. Ẹ máa gbọ́ o. Laysa min ahlik. Ara rẹ ló ti jáde ṣùgbọ́n ọmọ rẹ kọ́. Ìmáàmù Tọ́líà Jamiu Abdulaziz bẹ́ẹ̀dì ní kọ́ lọ tẹ́ fún mi. Kọ́dà ká sọ wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọba rí àwọn àkíyèsí kan tó fẹ́ pe inú ilé bàbá wa Sultan Al-Waisi sí ọ̀rọ̀ ní mímọ̀ sọ ọ̀rọ̀ ní gbígbé kalẹ̀ ṣé bí sí Ọlọ́run náà ni gbogbo àjọ ń jẹ́ yìí
kọ́lọ̀ ń jẹ́ àjọ dé èbúté rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ àjọ dé èbúté ayọ̀ bàbá yìí jí sí ọlọ́run wọ́n kú láyé ní age of 80 káwá pé lẹ́yìn ikú wọn ẹnìkan wá fẹ́ gba ọmọ wọn lámọ̀ràn ọ wà á rí kẹ̀kẹ́ tó fẹ́ fi inú ilé wọn wé àfi Kálíánù ọmọ Nóà ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa ń kà súra kàlámùhù kọ́lá àkìlù gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti pọ̀ jù tó bá ti ròyìn pé mo lè sọ wàláhì kọ́lá àkìlù wọ́n ní ẹ jẹ́ ká gbà pé wọ́n ní làákàyè tí ó ní. bí yẹn ìwọ àbájọ ní kẹlẹtẹrì oníbanilẹ́rù bàbá ikú ọláyé àárín níjọ́ sìnkú àárín níjọ́ sàrà wáyì kí ló wá dé tí wàá kẹ gúnmú bàrí nítorí bàbá wọn Sultan ní wáyìsí táwọn adéjẹ kẹnu ọmọlẹ́yìn wọn torí anamí ní ìtìyàdì ní wáyìsí inú ìtìyàdì ní wáyìsí lè ní wà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ pàṣẹ mọ́ ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ yìí pé ewu ló ti rí nínú ọmọ bàbá wa Sultan ní wáyìsí bóyá tí ń ṣe mọ̀nàmọ́ná kan ọ̀ tí ń ṣe rádaràdà kan tó fi wá ronú pé àwọn ọmọ bàbá wọn ní wàásí àgbáyé ṣe déédéé àti fi wé Kálíánù ọmọ Nóà ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o látàjà bá ní kúdárì náà kọ́tà sọ̀lì wọ́n ní kú lìkan omi náà kọ̀ tún wá kúdárù bẹ́ẹ̀ bá lóun stọ́bọ̀n jẹ́ kí n sọ tọrọ fún ọ sí stọ́bọ̀n tiẹ̀ kéré tó o bá lóun lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tiẹ̀ kéré ṣùgbọ́n láti lè mọ́mí ní èsì ọ̀rọ̀ làwọn àfa àwọn akọ́kọ́ wà bọ́ọ̀mù ká bá wọnú òjò ńlá wà ní lónìí èsì ọ̀rọ̀ ni wọ́n máa kọ́kọ́ kọ́ èsì ọ̀rọ̀ ó wàá rí kẹ̀kẹ́ tó bá fi pẹ̀lú akitiyan àti wàhálà tí bàbá yẹn ṣe lórí àdínì àti jihadi wọn irú bàbá wọn Sultan ní wáyìsí wá kú ìwọ tó yá wá bọ́ta ọwọ́ bọ́ọ̀dẹ ọwọ́ wí kẹtẹkẹtẹ sọ mú gbógẹ ní àbọ̀ mú tí because nígbà táwọn èèyàn sẹ́ndì fídíò yẹn sí mi mo kàn ń gbọ́ ní pé arákùnrin yìí ṣé àwọn ará Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ń sàṣì ni bí wọ́n bá bẹ́ẹ̀ fi èèyàn wé tí ọ̀dà ìmáàmù tọ́lẹ́à ìwọ kẹ́ ló dìsáàfù kí wọ́n fi wé tí ọ̀dà inú ẹni tí wọ́n ní kò gbọdọ̀ jẹ ìmáàmù ìní ẹ̀ tó bá jọ máa lè àwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ́ máa lè á sí nílẹ̀ sẹ̀ríà ni ó yẹ kí wọ́n ti pé kọ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ títí tí wọ́n fi parí ìwádìí pé sọmọ ọkọ ní àbò kí n sọmọ ọkọ ọ̀pọ̀lọpọ̀ ń bọ́ social media nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dé lÓgbómọ̀ṣọ́ náà nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dé nínú fámìlì yìí mo ti ẹgbẹ̀gbẹ̀ ọkọ̀ lé wọn ọ̀hún ẹgbẹ́ ọ̀rẹ́ mi lójú ọkọ̀ lé wọn. bàbá Sultan ní wáyìsí àsùjáhù ake nínú ake èyí nínú àwọn ènìyàn yẹ́sẹ̀ nínú ilé ayélujára nígbà tí wọ́n tó ní adé Ògbómọ̀ṣọ́ tó lóun kú ní Ògùn state wíwọlé rẹ̀ lọ da inú ilé ayélujára rú wọ́n dẹ̀ níbi inú ilé bá ń tún ọmọ àlẹ́bẹ̀ ní òtí ìdàgbà tí ọba wa jẹ́ pé irú àsámọ̀ táwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ jẹ́ káwá pé irú ẹ bóde ọwọ́ bóde ọwọ́ abẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ ṣé tásíyà ní ká sọ ẹ́ kó fi yẹn ṣe ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé tásíyà ní ká sọ pé òun fi yẹn ṣe ni láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sínú ilé bàbá wa Sheikh Mujideen Ajani Bello Sultan ní wáyìsí gbogbo àgbáyé gbogbo Nàìjíríà. ok Ìmáàmù Tọ́líà mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ mo ní béèrè tí mo fẹ́ bi ọ́ léèrè Ìmáàmù Tọ́líà mo ní béèrè tí mo fẹ́ bi ẹ́ mo dàda kó fún mi lésì ẹ̀yin ìyẹn máa wò ó
mo ti ní mi ní gbogbo tí ọ̀gbẹ́ni rí ọmọ dẹ́wò máa wòye pé dùnìyà kàlákà wá dùnìyà yàníyà bọ̀tí ibi tó ń lọ yìí ó ju ọjọ́ orí ẹ lọ. bàbá wa mọ lísìlì tó dùn ní wáyé sí níbo ni bàbá yóò jagun ẹ̀sìn dé ṣé káwá pé kú ò láyé ìwọ lọ́sẹ̀ máa yọ ipò inú àkámà inú fámìlì wọn ẹ máa gbọ́n tí ń sọ ọmọ òpònú dìndìnrín yìí tí ọmọ ọ̀rọ̀ tá a sọ wájú àti tá a sọ sẹ́yìn. àṣeyàn a máa bí máa ń jẹ́ míì tí ó tọ́jú èèyàn ṣùgbọ́n tí ò ní jẹ́ míì yàn. ó lọ́ mọ àmọ́ tó bí igbó ìnáwó àmàlú lẹ́yìn sọ̀rọ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe pátá kò sí irú ẹ̀ ẹ̀wọ̀n náà. yẹn ló fẹ́ yan wọn alájọ fún ìdí ìgbóná ọlọ́run ó yọ ìwọ tó o bá gbẹ́rù iṣẹ́ bàbá rẹ lọ́wọ́ kúrò nínú ọmọ rẹ̀ ẹ̀wọ̀n tó náà. máa gbọ́ ìmáàmù Tọ́líà mo fẹ́ bi ọ́ léèrè inú gbogbo ọmọ bàbá rẹ inú gbogbo ọmọ bàbá tiẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin mélòó lẹ jí àfa bẹ̀ ìwọ gẹ́gẹ́ ti sọ pé ìwọ nìkan lọ jí àfa ajá yìí pé gbogbo àwọn tó kù tí wọ́n yìí sáàfà wọn yìí sọ ọmọ bàbá rẹ ni. ìmáàmù Tọ́líà ajá yìí pé ìwọ tọ́jú ìpè fúnra rẹ lọ́sọ̀ ó ní àǹfààní bàbá rẹ nù tẹ̀tọ́ sọ ajá ìpè àwọn ẹ̀gbọ́n rẹ tó kù táwọn ò sí lójú ọ̀nà ìmọ̀ tí wọ́n máa ń ṣe wá sí tí wọ́n ń sáfà àwọn ẹ̀gbọ́n rẹ tí ń jóbìnrin tí wọ́n ń ṣẹlẹ̀ à ọmọ àlè ni wọ́n nìyẹn wọ́n ń ṣe ọmọ bàbá ẹ̀ nìyẹn ẹ máa gbọ́ nǹkan tí ń sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ rírùn lẹ́nu dìndìnrín. ṣé bàbá tí ẹ bẹ fìyàn ka count tó bá fìyàn kan nọ́mbà ṣé bàbá wa sí ibùdókìdí ní Àjàní bá lò ṣùlùtọ́ ni wáyé sí ṣé bàbá wa Àjàní wá kéré ni lọ́jọ́ tí bàbá yìí fèsì ìjọba àáfà àwọn ló tó bẹ̀ ìjọba tí bàbá wa Àjàní fèsì àwọn lọ́balọ́ba lórí òdodo ọ̀rọ̀ àáfà àwọn ló tó bẹ̀ ìjọba tí bàbá wa ṣùlùtọ́ ni wáyé sí tí wọ́n fèsì àwọn olókoòwò láti bá wọn sòótọ́ ọ̀rọ̀ àáfà àwọn ló tó bẹ̀. tá a lẹ́ni tó pera rẹ̀ lákin káàfà kó bóde kó fẹ́ sọ̀rọ̀ akin kó lè yanu yakayaka kó kò fẹ́ bá ìjọba wí. ìdárẹ́bà láwù mọ́sálà bàbá wa ṣe yìí mú ìdí ni Àjàní gbàdá àwọn onímọ̀ fi lélẹ̀ ẹjọ́ bá mi sí à prógámù torí tọ́lọ́ a rí i pé mi sábà ṣe prógámù lọ́sàn-án bí alẹ́ bí 10-11 ni but wọ́n sẹ́ni fídíò sí mi ọ̀bẹ̀ tó 30 èèyàn kí ló dé ṣé wọ́n nìkan ló ń bẹ lábẹ́ sẹ́mọ̀ ni ṣé wọ́n nìkan lọ́kọ̀ kẹ́kẹ́ wù ni ṣé wọ́n nìkan lọ́kọ̀ kọjá màmú ni kí ló tọ́ ní sí lára rẹ ìwọ nìkan náà sì làkọ́kọ́ ìmáàmù nílùú tí àkọ́kọ́ jẹ táwọn ẹbí rẹ ó dì náà rẹ ìwọ nìkan náà làkọ́kọ́ ìmáàmù nílùú tí jíjẹ ìmáàmù rẹ ó di wàhálà táwọn ẹbí ò ní fún support ẹbí ti torí rẹ dá kélekèle ìyẹn kí tó nírònú fún ọ náà ìṣòro tí bẹnu fámìlì ẹ tí bẹnu ẹbí ẹ tí bẹnu ìlú ẹ ó tu ọrẹ débi kó tó máa ta sí ìlú kó máa ta sí ẹbí ẹ lẹbi with rubbish ẹ máa gbọ́rọ̀ rẹ lọ. lẹ́yìn tó lọ ṣàlàyé fún kan ó wá ní látẹ̀s alìmọ̀ lẹ́yìn kàbí rí lábẹ́ ìbéèrè púpọ̀ lọ́wọ́ mi máa wò. mo ṣe láti lọ. tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ́ pé kí n jẹ́ kọ́ máa rẹ kókó ó rẹ ní ọkọ̀ èyí ń ṣiṣẹ́ ẹbí ìwọ ń pè sójú ọ̀nà alẹ́ òun ń rìn lójú ọ̀nà oṣù ìwọ ń bíbí dé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi máa ẹ wò lọ. ọ ní ìní òwúdùk àǹtàkùn ní mẹ́ta ìdí mo ń kìlọ̀ fún ìwọ ọkùnrin náà mo ń kí ẹ náà fún párọ̀ pé torí pé o ti ṣe wàhálà tó báyìí tó pàrọ̀ ìyàwó ẹnu ọkọ̀ ó lè padà kú ní kèfèrí o torí ẹni bá ti jẹ́ já ìlú kèfèrí. kọ́ọ̀là nínú àyà sọ pé rọ́bì ọlọ́run èmi àwọn ṣùgbọ́n kà sàánú òun á ní àṣà alátàbí tàbí nínú kí n náà bèrè béèrè kú béèrè lọ́wọ́ ọ̀wọ́ náà òun kọ́ àgbèrè pé ìbéèrè tó lù ú bí ọlọ́run kì í ṣe ìbéèrè tó dáa. mo bi ọ́ léèrè ìmáàmù Tọ́líà
Alhaji Yunusa ta ni jáìlì inú àwọn ọmọ bàbá wo oníwàásí àgbáyé Ìmáàmù Tọ́líà kò sẹ́ni kankan tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ inú ọmọ bàbá wo oníwàásí àgbáyé nípa ti máa kéwú nípa ti máa wé nípa tọ̀làjú nípa ti kádàyàmọ̀ nípa àwọn oníwàásí àgbáyé ṣe ló gbajúmọ̀ wọn fáwọn ọmọ ọlọ́mọ wàláhì wọn fìyà jẹ àwọn ọmọ tí wọ́n bí wọn fìyà jẹ ọmọ kéwú wọn fìyà jẹ tó súnmọ́ wọn. Wọ́n fìyà jẹ àwọn tí wọ́n bí ìwọ tó ń wí yìí tó ń wí yánmọ̀yánmọ̀ yìí Ìmáàmù Tọ́líà Yunusa ọmọ lágbára o social media mọ̀ dá wàhálà alẹ́ o ṣọ́ọ̀rọ̀ pa ayé ní màmú ni wọ́n ka àwọn tá a lè fi jẹ ìmáàmù gbogbo orú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú tiẹ̀ yìí táwọn kan ń pè ọ́ lọ́mọ àlè inú ilé ayé lára táwọn kan ń pọ̀ mọ́ ọkọ ní ọ́ tó bá jẹ́ pé ilẹ̀ ẹsẹ̀ rí àní ó yẹ kó ọlọ́rọ̀ orúkún lẹ́nu ni tí ẹ̀rí tó dájú òfin jáde pọ̀ mọ́ ọkọ ní ọ́ tí òfin ní sí ṣàkùmẹ̀ tí ò ní sí mùsùlùmí àtùmọ̀ ṣẹ́rù ẹ̀ lọ́wọ́ àbóde sọ tó dọ̀tí ń tó rọ̀ inú ilé bàbá wa Sultan Wáìsì ń tó dọ̀tí ń tó rọ̀ Tọ́líà Yunusa wá mú jáde inú àwọn ọmọ bàbá oníwàásí àgbáyé òun sọ̀rọ̀ ikú ẹni tí ń kọrin sọ́mọ sọ̀rọ̀ Àjì Básítì ni sálàjì Básítì àpẹẹlẹ ànábì wà ní olórin ni Alhaji Básítì àpẹẹlẹ ànábì ò sí ní olórin oníwàásí tààrà ni inna mina shiri láìkìmọ̀ wa qala Rasulullah sallallahu alayhi wa sallam inna mina shiri láìkìmọ̀ wáàsí bẹ́ẹ̀bi orí bẹ́ẹ̀bi wáàsí bẹ́ẹ̀ bá ń kọrin gẹ́gẹ́ sọ́sọ́ dẹ́lẹ́bọ ni ṣebó ni táyà Kùránì wípé orin báyìí sí Suratu Shu'ara àbáyìí àyíká sí Suratu Shu'ara kápẹ́yẹ̀ bá ń kọrin gẹ́gẹ́ sẹ́ni tí bá ń kọrin ti dẹ́lẹ́bọ ni sẹ́ni tí bá ń kọrin ti dẹ́dẹ́ mìíràn wo kí ló dé tààrà oníkálukú wọ̀ balẹ̀ náà máa gbọ́n tí wọ́n náà ń wí bàbá wọn ní wàásí àgbáyé àwọn àni tọmọ wọn bá jẹ dókítà tọba ìwọ tó ọmọ yìí pọ lámọ̀ràn yìí kí ló tó lọ bá bàbá yìí lójú ayé wọn kọ lọ lọ́rọ̀ tó fẹ́ bá wọn sọ. tèmi sẹ̀rí àgẹ́gẹ́ sọ pé tó kù yín bá ti kú ẹ má sọ ìdá kankan nípa rẹ̀ mọ́ sámọ̀ràn lọ́pọ̀ ń gba inú ilé bàbá oníwàásí àgbáyé ni àbọ̀ fẹ́ mọ fún wọn súnẹ́tì ìṣe tiwọn àbọ̀ fẹ́ bára rẹ ló kọjá lẹ́yìn sáwọn. ó lẹ́ni tó bá ti yé jáìlì kèfèrí ni ta ni jáìlì nú ọmọ bàbá wọn oníwàásí àgbáyé ìnáwó àdébùn ní àríbùn ẹlọ́kọ̀ tó péye ni wọ́n Tọ́líà Yunusa keep your mouth or keep your sound èmi ọba yìí kàwé o kọ̀dẹ̀ kẹ́mi bóyá torí wọ́n ti ń gbé fìlà wèrè kan sí ọ lórí ìyẹn ní gùn ọ́ mélòó ló kéwú nú ọmọ bàbá ẹ lókèw ṣebí yẹ ìwọ ọba yóò ní gẹlẹtẹrì òní banilẹrù ni bójú akátá bá tiẹ̀ ń léwó sẹ́nu ẹdí ẹni wọ́n ti gbọ́ ni kí ló dọ̀tí inú ètò ìgbésí ayé bàbá wa Sultan Wáìsì ìwọ Tọ́líà bóde kọ́ sọ fún wa bàbá ikú ò láyé gbogbo oníkálukú ẹni ó wà l'Àbújá wọ́n débi ìsìnkú wọn jọ Friday ẹni ó wà l'Amẹ́ríkà débẹ̀ ọwọ́ alógbòmọ̀ṣọ́ ń bẹ̀ yẹn ó rí bẹ́ẹ̀ dé ọwọ́ nẹ̀ka àbùkù sílùú Ìbàdàn ó nẹ̀ka àbùkù sí Sultan Wáìsì ìwọ ló ní àbùkù rẹ o àmọ́ kò mí sára ń báàsì ẹ máa gbọ́ ọ̀rọ̀ dìdìrì ọ̀rọ̀ òpònú lẹ́ máa gbọ́ lọ. torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ bàbá ẹ rìn nílànà bàbá ọlọ́run bá yọ ọ́ kó wọn. ẹ máa gbọ́ òpònú ẹ máa gbọ́ ọ̀rọ̀ dìdìrì kọ́nà ọmọ bá yọ wọn kúrò nínú ọmọ sọ́ọ̀mù yìí púpọ̀ gẹ́gẹ́ làwọn ẹbí ẹ wọ́n ti yọ ọ́ kúrò nínú ọmọ ilé ayé lára wọ́n ti yọ ẹ́ kúrò náà báwo ni àwọn fámìlì ó sì pa wọn
àwọn fi èyè sílẹ̀ ipò kó jẹ mọ́mù àwọn fámìlì yóò tún padà yarí pé kì í tún ṣe mọ́mù àwọn ọmọ. sàwọn àlejò ẹjọ máa pè padà mo ṣe prógámù lọ́wọ́. kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfa ìtẹ́ni tó nílà ká ìkéré báyìí ẹni tó nílà ká ìsìn wá kéré báyìí ìwọ tó ní ẹ̀tọ́ máa pèjúwe ẹjẹ máa pèjúwe rẹ wá ní Al-Qur'an àpèjúwe ìgbésí ayé tó ń lò nínú ilé ayé lára nínú fámìlì yín àpèjúwe ìgbésí ayé tó ń lò nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ dàbí ìyàwó Lúùtù tí ọba ọkọ ẹ̀ lọ tọ́jà pé ọ̀tọ̀ ni tọkọ ṣe nílùú ọ̀tọ̀ ni tóun ṣe. ọ̀tọ̀ ni tí ọkọ Ànábì wa Lúùtù alayhi salatu wasalam ọ̀tọ̀ ni tí ń ṣe nílùú ọ̀tọ̀ ni tí ìyàwó ń ṣe àpèjúwe tiẹ̀ nìyẹn tọ́wọ́ àdìgbà tó lóun fẹ́ pa ìlú Lúùtù rẹ̀ Suratu Hud Quran kínní Quran 11. Fast kini A'udhu billahi minash shaitanir rajim Bismillahir rahmanir rahim. Imam Ògbómọ̀ṣọ́ tọ́lá ìwọ ní àyà yìí ń bá wí àpèjúwe rẹ inú ìlú Ògbómọ̀ṣọ́ odórí àpèrè ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ ń dàrú eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ sọmọ ọkọ ni ọ ìwọ tó yẹ kó kí ìsàrẹ àkọtí ẹ fi ọjà mọ́mù inú ilé ayé lára ń gbóná òkè ọba sálẹsẹ ìsàlẹ̀ òbó kẹsẹ àwọn kan ń pè ọlọ́mọ ọkọ àwọn kan ń pè ọlọ́mọ àlè àní tó bá jẹ́ pé lẹ́sẹ̀ rí aláwa ni ọyẹ ọkọ̀ọ̀kọ̀ yọ ẹ́ ọyẹ kí wọ́n kọ́kọ́ yọ ẹ́ káwáṣẹ̀ máa wá àtúnṣe láti wá ẹ̀rí tó dájú pé sọmọ ọkọ ní ọ ní o báwọn kan ṣe ń sọ àbí ọmọ àlè ní ẹ báwọn kan ṣe ń sọ láti bóde kó wa máa fi inú ilé bàbá wa àṣeyàjà ní Muyideen Bello wé ọ̀gá o ọwọ́ ń fi ọmọ bàbá wa Àjàní òfin wọn wé Káníánù ọmọ Núà ọmọ tó rí bínú Ọlọ́run tó parẹ́ bàbá dẹ̀ sọ̀rọ̀ jù nísìnyí bàbá sọ̀rọ̀ jù wọ́n ní bò láti ń ṣe yìí ẹ̀yin dẹ̀ wà àwọn èpè tí ń ṣẹ́ ẹ wà àwọn èpè tí ń gbéra rẹ̀ ṣẹ́ láì sí àwọn ọmọ bàbá wa Àjàní ẹ wà àwọn èpè tí ń ṣẹ́. láyé ẹ má tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ bẹ́ẹ̀ kí n jẹ́ kọ́ máa rẹ kọ́kọ́. ẹ máa gbọ́. èyí ń ṣiṣẹ́ ẹbí ìwọ ń pè é sójú ọ̀nà alẹ́ ìwọ ń rìn lójú ọ̀nà. ta ni ń ṣiṣẹ́ ẹbí inú ọmọ bàbá wa. Oni inni u'iduk an takuna min al-jahilin. Mo kìlọ̀ fún ẹ ìwọ ọkùnrin náà mo kì ẹ lọ́gbọ́. Báwo pé torí pé o ti ṣe wàhálà tó báyìí tó báwo ìyàwó ọmọ ọkọ ó lè padà kú ní kèfèrí o. Torí ẹni bá ti jẹ́ jáìlì kèfèrí ni. ẹ̀yin náà máa gbọ́ ẹni tó bá ti jẹ́ jáìlì kèfèrí ni gbàsọ fẹ́ ni ẹ pé mo ń bí sí jáde ẹni tó bá ti jẹ́ jáìlì kèfèrí ni ká pé ìmọ̀wé Ìmáàmù Tọ́lá wà lẹ́ẹ̀kọ́sẹ́ni tó tó nínú àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Bello ká pé ìmọ̀ akéwù igi mú jìnnà orí ká pé inú ọ̀làjú ó jìnnà tẹ̀fẹ́tẹ́fẹ́ sí kankan nù wọn. ó jìnnà tó bá jẹ́ pé torí kíkọ́ ni àní mo ní àdíìsì wo lẹ́nu tó bá kọ́ ní ti di kèfèrí àdíìsì wo lẹ́nu tó bá kọ́ ní ọ̀wọ́ náà ẹ̀rí mú jáde fún wa àyàwó ló sọ bẹ́ẹ̀ Suratu Shu'ara tó ń kálukú yín tẹnu mọ́ illa alladhina amanu tó ní wàá fi parí ayé ẹ̀yọ kẹyẹ sẹ́yìn orí ni. káàdẹ̀ sọ yín pé arínú ọmọ bàbá wa Sultan Wáìsì ti ń kọrin
Alhaji Basit àpẹẹlẹ ànábì ni kì í dẹ̀ sọ lórí wàláhì oníwàásí ni káwá pòrò pé ń kọ́ nígbà ọmọ iye ni tí àpẹẹlẹ ti forí rẹ̀ ọmọ iye ilé tàpẹẹlẹ ti forí ẹ̀ tún ṣe ni ọmọ iye iyìgì tó ti já tàpẹẹlẹ ti fi orí ẹ̀ sọ ni ọmọ iye àárín ọmọ àtòbí tó ti dàrú tàpẹẹlẹ ti forí ṣe wáàsí fún wọn ni. ọ̀rọ̀ ìmáàmù Tọ́líà yìí ó dàbí ẹyẹ kan ni ẹ jẹ́ kí n padà lórí ọ̀rọ̀ ẹ̀ tí n bá ti sàlẹ̀ tí n bá ti mú òwe wá ẹyẹ yìí olówó rẹ̀ ti ń sìn ẹyẹ yìí ní orin kan tí mo ń kọ tẹ́yẹ yìí bá ti fẹ́ yàgbẹ́ tẹ́yẹ yìí bá ti fẹ́ yàgbẹ́ ẹyẹ ọmọ sọ yìí pé òun lẹyẹ balẹ̀jẹ́ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbitúran fẹ́ yóò sùn gòdì sísú ara òun mi. ìgbẹ́ tẹ́yẹ yìí ń sùn yìí góòdì ní ń sùn látijọ́ tó lówó rẹ̀ ti rà á ọwọ́ sùn góòdì sùn góòdì olówó ẹ̀kọ́ lẹ́kìnní ọkọ̀ kejì ó ní mọ́tò bàbá olówó yìí dẹ́ ó ní ọ̀rẹ́ kan tí wọ́n jọ jẹ́ tackle friend tí wọ́n jọ close mọ́ra wọn tí wọ́n jọ close jẹ́mọ́ bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ bá ní àmọ̀ràn tó fẹ́ gba inú ilé bàbá wa àṣẹ Ìmúyìdí ní Àjàní Bello tó bá fẹ́ ṣe wáàsí pọ́nbélé kéde ní god láti mọ̀ pé bàbá wa Àjàní Bello àwọn ọmọ wọn orí iṣẹ́ wọn ni ẹ dúró lé sí wọn lọ́sẹ̀ júwe Ọlọ́run fáwọn ọmọ yìí ni èwo ló rẹ̀ pé mo mú lọ́wọ́ nínú ọmọ bàbá wa Sultan Wáìsì èwo ló rẹ̀ pọ́sẹ̀ rìn èwo ló rẹ̀ pé rákòrò nù wọn èwo ló rẹ̀ pọ́ wà ní primary school èwo ló rẹ̀ pọ́ wà ní grammar school tó rò kú wọn ló ṣe déédéé àti fúnlámọ̀ràn. bẹ́ẹ̀ yìí bá ti sun góòdì lẹ́yìn ìmọ̀ ń sun ọwọ́ sun góòdì olówó rẹ̀ di olówó tabua bàbá olówó tó ní ẹyẹ ìwà fẹ́ travel àmọ́ ẹ gbàgbé pé mo ní ẹyẹ ìmọ̀ ń kọrin pé òun lẹyẹ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbitúran orin tẹ́yẹ ìmọ̀ ń kọrin àmọ́ góòdì tẹ́yẹ yìí ń sun gbogbo àwọn aráàlú ò kíyèsí orin tẹ́yẹ ìmọ̀ ń kọ instead kọ́ máa ya ìgbẹ́ tí ń ya góòdì tí ń yà yẹn ní jọ wọ́n lójú etí wọn ọ̀fà sórin tí ń kọ. ọdíjọ́ tó lówó rẹ̀ fẹ́ travel olówó ẹ̀ wá pe ọ̀rẹ́ oníwọ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ lọ ìdálẹ̀ mo fẹ́ lọ ìrìn àjò màá dẹ̀ lò tó oṣù kan ẹyẹ yìí mo fẹ́ kó gbé ẹyẹ yìí sọ́dọ̀ góòdì tó bá sun fóṣù kan á dá méjì ó kò lájì èmi ní ó kò lájì inú ọ̀rẹ́ dùn gẹ́ ara ọ̀rẹ́ rẹ̀ yá pé òun náà dolówó gbé níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹyẹ yìí tún mú orí sẹ́nu ó lòun lẹyẹ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbitúran bó ṣe kọrin báyìí oṣù gold ní sojú olówó rẹ̀ àti ọ̀rẹ́ olówó ẹ̀ ọ̀rẹ́ olówó rẹ̀ àti olówó ẹ̀ ní ètò sún sojú wa yìí jẹ́ àpè méjì mẹ́bà pè méjì lọ́ba gbé ẹyẹ fún ọ̀rẹ́ lọ́rẹ́ bá gbé lọlé níbi tí wọ́n ti ń lọ lójú ọ̀nà ẹyẹ ìtún mú orin sẹ́nu ó lòun lẹyẹ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbitúran lójú ọ̀nà oṣù gold inú ọ̀rẹ́ dùn ní gbogbo ti dé inú rẹ̀ dùn pípẹ́ kí ni o pé owó ti dé 5 nígbà tí olówó rẹ̀ travel tán ọ̀rẹ́ gbé ẹyẹ sínú ilé jẹ́mọ́ odidi oṣù kan
tí ẹyẹ yìí lò nílé olówó rẹ̀ tí olówó rẹ̀ lò nídàálẹ̀ nílé ọ̀rẹ́ olówó ẹ̀ ẹyẹ yóò mọ̀ sùn góòdì ìgbẹ́ ní mọ̀ ń sùn. Ó di jọ́ kejì tó lówó rẹ̀ travel ọ̀rẹ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ ọgbà tí ń kọrin pé òun lẹyẹ balẹ́jẹ́ òun lẹyẹ bọ̀rẹ́jẹ́ òun lẹyẹ túbìtúrọ̀ fẹ́ ìgbẹ́ lọ́yà kò sùn góòdì. Fódìdí 30 days odidi oṣù kan tí olówó rẹ̀ lò nídàálẹ̀ kò sùn góòdì ìgbẹ́ ní sùn. ọ̀rẹ́ wa ń kó ìgbẹ́ ìjọ àmọ́ ìbànújẹ́ dé bá pé kí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yẹ tọ́rẹ̀ àwọn tí ń sìn látọdún mẹ́wàá tí ọ̀yà gbẹ́rí tọ́jà pé góòdì ní máa ń sùn. Ó ṣe wá jẹ́ pé àkókò tó dọ́dọ̀ tòun lọ́bẹ̀rẹ̀ gbẹ̀ sísun tí oṣù góòdì. yàrá bá láwùn mọ́sàlá gbogbo ọ̀rọ̀ òwe wọ́n máa ń lù ní wọ́n máa ń pa òwe ni. bàbá ẹlẹ́yẹ wá dé gbogbo owó tó kú lọ pátá lọ́nẹ́tẹ́ nírètí pé òun ọba ọ̀la ńlẹ̀. Ó wá dé ọjọ́ tó dé ẹ máa wo bó ṣe lágbára tó ẹyẹ tó mórí sẹ́nu òun ti mọ̀ pé olówó ń bọ̀ ó tún ní òun lẹyẹ balẹ́jẹ́ òun lẹyẹ bọ̀rẹ́jẹ́ òun lẹyẹ túbìtú rẹ instead kó su ìgbẹ́ títí ń su látòṣù kan góòdì lóṣù. Ó sùn ní sójú olówó rẹ̀ olówó bá ní ìrí ọ̀rẹ́ mi lọ kó àwọn góòdì tó kù wá ká pèpọ̀ méjì ẹyẹ wá sùn yìí lọ́rẹ́ bá ní láti yẹ ijọ́ ìtò ti lọ ẹyẹ yóò sùn góòdì rárá ìgbẹ́ ní sùn. Ẹgbọ́n mi yé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí bá ń pàṣàmọ́ bú sínú ilé bàbá wa Sultan Al-Waisi tí ń lẹ́kùn ọ̀rọ̀ bú bẹ̀ ó lè ṣe wáàsí tó bá fẹ́ ṣe wáàsí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wáàsí àmọ́ kó fèsì wọn páwọn lọ́n bá wí ìgbẹ́ ló ń su oṣù gold. Ìgbẹ́ ló ń su oṣù gold. Bí kẹ́kọ̀ọ́ ọba tiẹ̀ kún àwa mùsùlùmí lójú pẹ̀lú bàbá wa Sultan Al-Waisi iye ọdún tí wọ́n ti ń ṣe wáàsí bọ̀ sí òtò kó kún alójú ọjọ́ orí wọn sí òtò kó kún alójú jihadi wọn nínú Islam sí òtò kó kún alójú ibi tí wọ́n tó padà parí ẹ̀ sí lórí bí wọ́n parí ẹ̀ sórí kẹ́límọ̀ la ilaha illallah sí òtò tó kó kún alójú àtẹ̀mí àti wọ́ ńbọ̀lámọ̀ tá a parí ẹ̀ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn wo ọ̀rọ̀ ètò ẹ̀sọ́ yọ̀rọ̀ rádaràdà ni ó bẹ́tà kẹ́ kó jẹ ọ̀rọ̀ yẹn mọ́ ni ọ̀rọ̀ yẹn mọ́ ni ọ̀tọ̀ nípa afẹ́ gbẹ̀yẹ̀ lámọ̀ràn ọ̀tọ̀ nípa afẹ́ fìyẹ̀ kàkáǹtì ọ̀tọ̀ ni bí yẹ ìwú ọba yóò ní gèlètèrè oníbanilẹ́rù ni tọ́ni ogún ọdún tí màálù ti ń sàárẹ̀ kì í sẹ́gbẹ́ sásùn kan ṣé bólúbàdàn bá wọ níkà kò ní bẹ́gbẹ́ bá bá yálàyé tóun ṣe ni bóde kó gbogbo ọmọkùnrin bàbá rẹ jáde èyí tí bá ń sisi àfààní wọn ṣé gbogbo wọn náà pátá ọmọ àlè ni wọn gbà tí wọn ò ti ṣiṣẹ́ tí bàbá rẹ ṣe àwọn tí ẹjọ́ obìnrin ó yẹ kí gbogbo wọn jẹ́lé àní kí wọ́n jẹ́lé àsúnà kí ló dé ekirimu karima káwọmi ekirimu karima káwọmi àwọn èèyàn nú èèyàn tí wọ́n bá bẹ lábẹ́ ẹsẹ̀ náà ẹ fún wọn ní fúra kọgínẹsì tí wọn náà ìwọ tó jẹ́ pé tó yẹ pé lẹ́sẹ̀ rí aláwa ni ó yẹ kí wọ́n ti dájọ́ pé lọ jókòó lédè tí wọ́n fi yanjú orin tí wọ́n ń kọ́ kí ọdún fámìlì yín táwọn kan ń pọ̀ mọ́ ọkọ ni ọ́ táwọn kan ń pọ̀ mọ́ àlè ni ọ́ torí nù dájọ́ pé a fẹ́ yan ìmáàmù ọmọ àlè ọ̀tọ̀ láti fi jẹ ìmáàmù. àwọn kan lọ́mọ ọkọ ni ọ́ àwọn kan lè kí n sọ ọmọ ọkọ nínú àwọn ẹbí ẹ àwọn kan lọ́mọ ọkọ ní àwọn kan lọ́mọ àlè ni ẹ ọmọ Ògbómọ̀ṣọ́ ọdẹ Ògbómọ̀ṣọ́ rú gbogbo àwọn tí ẹjọ́ jálẹjọ ṣe nínú Ògbómọ̀ṣọ́ igbó ọwọ́ bẹ̀ ní ẹ̀dọ̀ta ara wọn. nínú ìlú
Ògbómọ̀ṣọ́ wa ìwọ lọ́wọ́ bẹ̀ tó fi sílẹ̀ sí ọba ìwọ yẹn lọ́mọ gba inú ilé Sultan ìwà ìsìlámù rẹ̀ ìwọ náà kọ́ lọ́rọ̀ tó fẹ́ bọ́ ọmọ wọn sọ ọ̀rọ̀ wo ni wọ́n ti bára rẹ sọ ìwọ tí di jábọ́ lára rẹ tẹ́gùn ara rẹ jọjú orí rẹ lọ. tọ́níà ìwọ tí ẹ̀gùn àti dìndín ara rẹ tó ju ọjọ́ orí rẹ lọ. òun sọ̀rọ̀ òru lẹ́nu bí akéré fọsẹ̀wẹ̀ ṣé wàá sí nìyẹn ni. tó ọba bẹ́ẹ̀ mú àpèjúwe wá pẹ̀lú ilé bàbá wa Àjàní Muyideen Bello láti ọdún tí wọ́n ti jí sí ọlọ́mbọ̀ tó fi wọ 80-something years tí bàbá tó ṣe Tájàlí ọ̀wárí inú ilé wọn fi wé kankan ọ̀ráwọn ọmọ wọn fi wé kankan àfi Kádíánù ọmọ àlè ní ẹtọ́líà ọmọ àlè táwọn ẹbí rẹ̀ ń pè ọ́ nìyẹn. ẹni tí ọba ti máa pẹ̀lú àwọn àgbàlagbà ẹ useless wèrè ẹ faṣọ yamọ́ lọ́rùn ẹ já òhò. ìwọ náà lọ bóde jò ní oní Kùránì lásán tó jẹ ó ń pè Kùránì ní lásán. kí ni wọ́n pè ní ìmọ̀ lẹ́yìn àmì Kùránì ìrẹ́gbẹ̀ ló kù. ìwọ náà lọ bóde níjò ní ọlọ́mọ kí wọ́n gbọ́dọ̀ nífi àfa rẹ̀ ṣebí kéèsì ara àtẹnu wà tírìtì. ó tún bóde nísìn àwọn ọmọ bàbá wa àṣeyìí Muyideen Àjàní Bello ó dìsáàbù kí wọ́n pè ó yẹ kí wọ́n pè ọ́ lẹ́jọ́ ni. ẹni tó bá ya jáìlì nínú wọn ẹni tó bá rí ní aláìmọ̀kan nínú wọn tó fi rírì gbé kèfèrí tó fi wọn wé Kádíánù ó yẹ kí wọ́n sọ pé kó fà jáde kó pìrìsẹ́ǹtì ẹ̀ jáde. kó pìrìsẹ́ǹtì ẹ̀ jáde tójú òfin kún ọ tẹnu òfin ọ ọwọ́ apẹ́ tí wọ́n fi mọ̀ ìpín ọ̀rọ̀ ló ń sọ nítorí bá jo la fi ń wí òun kí ni orí tó jẹ́ ìdọ̀tí nínú sẹ́ bàbá wọn Sultan ìlúwàyèsí bàbá yẹn kúrò láyé ọlọ́bẹ̀ 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 wọ́n sì sàrà àjọ kẹta ọlọ́bẹ̀ ó yá lè páwọn àgbà wálé tọba lámọ̀ràn kan tó fẹ́ bá wọn sọ ṣètà náà bọ̀ sí láti máa fi àwọn ọmọ bàbá wa Sultan ìlúwàyèsí máa fi wọn wé Kádíánù. máa fi wọn wé Kádíánù etí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ gan kò tú ọ̀ràn ni etí ń ṣẹlẹ̀ ní ilé Ayélára tí ò tú ọ̀ràn ni. tí ò tú ọ̀ràn ni etí ń ṣẹlẹ̀ ní ilé Ayélára tú ọ̀ràn náà ìwà tó yẹ kí gbogbo ayé ọmọ pàṣẹ máa bú sí nígbà tó ọdún kú olókùn ṣe tó di Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ọjà máa mú ẹni wàhálà dénú ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tó dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dénú ní Ayélára gbogbo àwọn tí wọ́n ń pìtàn ní Ayélára wọn à ń sọ fún àpérù tí ń ṣẹlẹ̀ láàkó tí ẹ ṣẹlẹ̀ rí ìyẹn ò tú ẹrẹ ìwọ tó yẹ kó fi rà rẹ wé Kádíánù ó fi àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Sultan ìlúwàyèsí ó fi wọn wé Kádíánù ìwọ nu Ọlọ́run ó fi wọn wé Kádíánù èwo ni ọwọ́ nú ọkọ̀ ìgbàlà tí bàbá wa Àjàní Muyideen gbélé kò sí kankan tí ọwọ́ kọ̀ gbàlà nu gbogbo àwọn ọmọ wọn kò sí kankan tí bàbá yẹn ṣiṣẹ́ àdínù nu gbogbo àwọn ọmọ wọn. ṣé bàbá ti wá rí wọn kájọ máa jẹ sàrà kiri kájọ máa jẹ sàrà kiri nígbà tó ti rí wọn kájọ máa jà sówó olóde kájọ máa jà sówó olókù ó tí ì rí wọn pé ọmọ ni wọn ọmọ tá a fi bẹ lọ́wọ́ ọmọ ẹyẹ balẹ̀jẹ́
ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ẹyẹ túbitúran alájẹ wa Abdul Basit àkọlé ànábì mo kí ẹ kú ìmójútólé o ẹ kú ìmójútólé o ẹ kú ìmójútólé ẹ dẹ̀ kú bàlágà àpẹẹlẹ ní mọ̀lẹ́bà yánu wa tìbúyà mo gbọ́ láìfọ àpẹẹlẹ pẹ̀lú òwe sálábù àti dínkù tápẹ̀lẹ mú wa mo ní yé ó ń gbá lórí arákùnrin yìí wà bí ìyá ni kì í ṣe kàṣíbíyà alájẹ bá sì torí yóò ní dàrú lójú ayé bàbá ẹ̀yin sọmọ ọdẹ wọn kó bẹ́ẹ̀ tán ẹ ní dídìdìrín ọlá àpẹẹlẹ àlùkùránì ọlá abọ́lọ́ ṣe tó nu ọlá rẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn àtàbẹ́bí bàbá ọba tó ti gbogbo àwọn bàbá wọn sílùú tọ́ni níwáyé sí ní èèyàn ó ti pè wọ́n ní nǹkan dáadáa lójú ayé bàbá wọn wọ́n kú bẹ́ẹ̀ tán èrò alábòsí ò ní jọ ìmọ̀ràn alábòsí ò ní jọ ọlá masha Allah la quwwata illa billah ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ sọ ọ̀rọ̀ rà dáradára ni o. ọ̀rọ̀ rà dáradára ni o sotiye ọ̀rọ̀ rà dáradára ni ìmáàmù Tọ́líà ọ̀rọ̀ jágbajàgba ni ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún wáì ó yẹ ká ẹni ó fi ọ náà ó yẹ ká yẹ òkú ọ náà so ìtọ́ tó lọ sọ́jọ́ ní mo bá rí ọjọ́ tiẹ̀ sílẹ̀ náà ni ṣé bó ọjọ́ tiẹ̀ sílẹ̀ wáì ló ronú. wáyé kí ló tó ronú kó tó sọ láti máa ju òkú ọ̀rọ̀ sínú ilé bàbá wa sùnlẹ̀ tọ́lẹ̀ lè wáyé sí ọ̀pọ̀ náà látàjà bá lè kùdárì náà kọ́tà sọ̀ọ́lì wọ́n lè kúlì káwọn mi náà kọ̀ tún wà kùdárù ọ̀pọ̀ náà ṣé bàbá wa sùnlẹ̀ tọ́lẹ̀ lè wáyé sí lọ́wọ́ akéré ni àbáwọn ọmọ wọn ni wọ́n kéré sáwọn ọmọ kéwọn wọn ni wọ́n kéré ni àbáwọn mùrídìí ni wọ́n kéré sáwọn ni wọn kéré ṣe ẹbí wọn ṣe ló kéré ni àbí ìlú Ìbàdàn tí bàbá ìjọba Ìbàdàn ṣe ló kéré. ẹ̀yin náà gbọ́ náà. arábìnrin ìwà fi ọlọ́run pé wọ́n lọ́wọ́ faqala rabbi innabni min ahli. èwo lọ́jọ́ ọmọ burúkú nú ọmọ bàbá wa Àjàní Muyideen. Jimoh Ọláìtàn èwo ló jí ọmọ bú inú ọmọ bàbá wa Àjàní Muyideen táàfà àtọ́lé ń pàṣàmọ̀ mọ́ ilẹ̀ Yorùbá láwa ọ̀tọ̀ ní wáàsí ọ̀tọ̀ ní òkú ọ̀rọ̀ ọ̀tọ̀ ní àmọ̀ràn àpẹẹlẹ sọ́nù láìfọ̀ ẹ̀ náà pé bàbá kú ìjọ tí wọ́n kú ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò tí ì ráyè wá bẹ́ẹ̀ wọ́n ṣe sàrà àjọ kẹta ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò tí ì ráyè wá bẹ́ẹ̀ tó ní ọwọ́ àtàkì sẹ́yìn tí ó kún fẹ́ mọ̀ tọ̀ sínú ilé bàbá wọn sùn tọ́lù wáyé sí ṣé kò pọ̀ ni. ó ní eléyìí náà ó ń re ẹnu eléyìí tí égbè kápẹ́ wọn gẹ́gẹ́ ṣé mọ̀ràn lélẹ́yìí ni ṣé mọ̀ràn ni ṣé mọ̀ràn rẹ̀. ó kọ bàbá yìí tó mú lọ ibì kan pé bẹ́ẹ̀ ṣe ń wò mí. ṣé mọ̀ràn lélẹ́yìí. mi ni second born bàbá Muyideen ìbílẹ̀ wọ́n sì gbàgbà bẹ́ẹ̀ ni ibi tó dùn. kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná bàbá yìí ṣe dáadáa sọmọ rí lẹ́yìn. ṣé irúṣẹ́ bàbá ayé lẹ gbé dání. ìgbà tí bàbá bí ṣé irúṣẹ́ wọn lẹ gbé. kéèyàn tó lè máa béèrè irú eléyìí hùn lọ́wọ́ àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Bello sọ́ba iṣẹ́ burúkú lọ́wọ́ wọn ni. ìgbà ọmọ bàbá náà bàbá kọ́ máa ń kéwù ẹ̀yin náà ẹgbẹ́ tó kọ́ ọmọ dání. bàbá ń ṣe wáàsí ẹgbẹ́ wáàsí dání. bàbá níbẹ̀rù Ọlọ́run ẹ̀bùn ọ̀rọ̀ tí kúkú ń tẹ̀ bá ń ṣe. akọ́mọ kọ́dà bàbá ṣiṣẹ́ tíṣà. bàbá ṣe
báwo sì ti kó ń bẹ̀ kábí jáde láyé. Gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀ ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin ní ìsọmọ wọn. téèyàn bá ń kọrin kí laburú tí ń bẹ mi ká kọrin. kí laburú tí ń bẹ mi ká kọrin. àti ń tírìtì ọ̀rọ̀ orin yẹn ti pẹ́. ìnà ṣáàyà kó lásàtà dìpátímẹ́ǹtì tó ń kálukú ọmọ ẹgbẹ́ ṣe dáwàrí ò lè papọ̀. ìnà mi náà ṣe eré láì kí mọ̀. ọ̀rọ̀ yìí àwọn ọ̀tẹ́ẹ̀sì ti ń gbé náà. àwọn tí wọ́n ṣe díẹ̀ sí mi gẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n tó mẹ́wàá tí wọ́n jọ tẹ̀sìn. ó ní ẹgbọ́n náà. ẹ fọ orílẹ̀ fáwọn akọrin àwọn ìdílé tí wọ́n ń kọrin mara wọn. ìdílé bàbá Muyideen Bello kò ṣe ìdílé akọrin ìdílé oníwàásí ni ìdílé onímọ̀ ni ìdílé àfáà ni ọmọ rẹ̀ gbọ́dọ̀ kú olójú ọ̀nà tó wà. bí wọ́n bá kú ọ̀nbẹ wọ́n lè máa ṣe nǹkan míì wọ́n lè ṣe lọ́ọ̀ wọ́n lè ṣe mẹ́sìn torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ nílọ̀ wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn àwọn indigent student àwọn student wọn lórí owó san bàbá sọwọ́dọ̀ ọmọ wọn sọwọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ náà bá rí rúra nìyẹn dáa. gbogbo tẹ́ ẹ bá ń ṣẹyìn ọmọ wọn tẹ́ ẹ bá fẹ́ kọ́lọ̀ yọ yípo inú ọmọ Alhaji Muyideen Bello ẹ ṣiṣẹ́ tó dáa ẹ jẹ́ kí àyà ìkẹ́ ẹ lè mọ̀ pé ohun tí mò ń sọ ọ̀rọ̀ ńlá ni. Ànábì wa Nuh alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run kó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀ ẹwọ́ inú ọkọ̀ ẹwọ́ inú ọkọ̀ àwọn èèyàn wọ inú ọkọ̀ ọmọ rẹ̀ wá wọ̀ máa bọ́ ọmọ àdánù ọmọ lòun ó gun orí òkè òkè búrú omi eléyìí tó ń wọ̀ yóò bo òkè mọ́lẹ̀ ọmọ àdánù. kí ni aburú kan tí ń bẹ lára ọmọ bàbá wa Àjàní Muyideen láti fi ọmọ wọn wé Káníánù tó bá fẹ́ pè wọ́n sákèsì ìmáàmù lè pè wọ́n sákèsì ó lè fún wọn lámọ̀ràn. ìmáàmù lè fún wọn lámọ̀ràn náà ẹ̀wọ́n làbúrò ọmọ fún wọn wé Káníánù. ikirimu karima káwọn mi nígbà táwọn alárò bá ti fúnra wa lápọ̀lé mo lè gbà yẹn lámọ̀ràn tí n bá fẹ́ gbà yẹn lámọ̀ràn èyí tó fíìtì onítọ̀ ni màá fi gbà lámọ̀ràn ní Yorùbá fi sọ pé wọ́n yìí ń sún ìlèbú àgbà wọ́n yìí ń sún ìlèbú àgbà ṣé pẹ̀lú ọjọ́ orí bàbá age of 80 years ìṣe tí wọ́n wá kú ilẹ̀ nìkan ṣẹ̀ wá ròyìn pé òun ṣètò àti gbà wọn lámọ̀ràn tí ẹ bá fẹ́ gbọ́ ọmọ wọn lámọ̀ràn yóò wá dìrìn àjọ yìí pé ẹ̀fọ́ orílẹ̀ báwọn ti ń kọrin èwo ní ń kọ nínú ọmọ bàbá Muyideen tẹ́lẹ̀ kò sí kankan tí ń kọ nínú wọn Alhaji bá sì àpẹẹrẹ ànábì ọmọ kéwù wọn ni kọ̀dẹ̀ kọrin oníwàásí ni ẹjá ṣe sùúrù ẹjá pọ́nra wa lẹ́jàre ẹjá pọ́nra wa lé kò sẹ́nì kankan tọ́lọ́ òfin ní pàtàkì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pàtàkì tí bá ń bẹ lọ́dọ̀ rẹ fi ṣàpọ́nlé pàtàkì tẹlòmíì kẹlòmíì náà lè fi pàtàkì rẹ kó fi ṣàpọ́nlé tiẹ̀ náà